lizard ọjọjọ àṣewọ gangan lolóbò olè àjàkáyé àṣọkọ mọ́nímọ́sì ti du ẹrí abájọ tí wàhálà yìí fi pọ̀ tó fi fógun mọ́mẹ́lẹ̀ yìí lọ́rùn ò ní ṣoríire 1000 times tó bá yà wá máa búkún ìmọ̀dà lolóbò ṣẹpẹtẹrí àṣewọ gangan lolóbò ṣẹpẹ tó lè ọkọ mọ́nímọ́sì ti du ẹrí lizard àjàkáyé madam àfòmọ́ olóbò olè ọ̀tọ̀ làwọn yìí tó wà ní Ìkòròdú àtàwọn tàjà létí ọ̀sà àtàwọn ti Sùúrùlérè olórí burúkú olóbò olè wà máa ní work hard ní ìdípẹ́ndì lórí ọkùnrin aṣọ ti gba rẹ̀ kọjá ọjọjọ wọ́n máa ń dín ọjọjọ náà ni wọ́n ti dín wèrè ìgbẹ́ sí àti sweet me ó wá lọ organize olórí burúkú kan tó lọ pè lọ́dọ̀ zdog zibu zi olórí burúkú tó ń sọ̀rọ̀ ọkọ mọ́nímọ́sì ìpé mọ̀nsúrù ní jìgólò ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jọ sọ̀ngbẹ́tọ́ tó gbé sílé bèbí làbúmbù tó gbé sílé ṣé yóò kí ń ṣe 419 ṣé wọ́kọ́ ló ń bọ̀ ṣáàmọ́ bí tó ti lọ gbé bébí bùnbùn wá mo bèrè lọ́wọ́ ẹ̀ ṣáàmọ́ bóyá máa ń kógun àjọbọ sí lọ́rùn mo bèrè lọ́wọ́ ẹ̀ wá ń bínú oní mọ́nímọ́sì ó ṣe fẹ́ẹ̀kì jìtá orí burúkú tó gbé sọ́rùn ajé àjàkáyé lizard ọjọjọ bó ṣe wàyà máa ṣe fẹ́ẹ̀kì wọgàn wá láti China replica ẹ̀ á ṣe wá láti China irú ẹ̀ gọ̀ǹgọ̀ tọ́dọ̀ tí ó tiẹ̀ wá ní wọ́n ìwọ wàsówàsó la máa tà ẹ́ ò ní ṣoríire 1000 times ìwọ lórí burúkú lizard ìwọ aláyé bàjẹ́ aláyé kò yé mi mọ́ aláyé bálábùlù àti ìwọ aláyé bàjẹ́ ẹgbẹ́ yẹlẹyẹ wọ́tọ̀ olóbò olè àti olóbò olè justice for bàbá Ìjẹ̀ṣà ọgbà pátá ń dì mọ́ olórí burúkú olójú kúrukúru bí ojú sandpaper ò ní ṣoríire 1000 times ó mọ̀ pàjọ wà nù Jámánì èyí ẹ wá ń sọ pé mọ́nímọ́sì ó ń yáwó fi ṣe business olórí burúkú olòṣì aláyé bàjẹ́ zdog zibu àmàmọ́dún tó ti ń yáwó kiri nù Jámánì yìí kò séèyàn tó máa lóhun òkè yáwó olórí burúkú yèyé ikú ẹ yèyé aláyé bàjẹ́ yèyé olóbò ṣòfò jọ má bínú ṣòwò náà yáwó kò séèyàn tí ń yáwó lé ayé èmi gangan mi ń yáwó ṣùgbọ́n èmi gangan ń yáwó yìí ò sí ní big deal ẹ máa lẹ́ẹ̀bèrè tó bẹ́ẹ̀ lizard olóbò olè gbogbo ẹ̀yin tí lizard ń bá fà ẹ lọ tẹ gbogbo àwọn ọkọ yín nínú kó má jẹ́ kó ti gba rẹ̀ kọjá kó má jẹ́ kó ti gba pátánì ẹ̀ lizard olóbò olè tó bá yà wá máa búkún ìmọ̀dà wà ní polówó ṣẹpẹ àṣìwọ̀ gangan lólóbò ṣẹpẹ tó bò ó ní ṣoríire 1000 times olórí burúkú ẹlẹ́sẹ̀ toothpick aláyé bàjẹ́ aláyé kò yé mi mọ́ ìwọ gangan a máa ṣerú ẹ wá láti China replica ẹ á ṣe wá láti China ajé èmi gbogbo ara kìkì jọgbọ̀n èmi Àyìnlá Àdè tó bá jí mi pẹ́pẹ́pẹ́ ìpè kìíní ẹ ti gbé nǹkan tí mo jẹ dé ẹjọ́ mọ́ mi lọ́wọ́ bí ó ń yọ butter bread ẹjọ́ ẹyin tèmi ẹ lọ́ra popcorn ọ̀la mi ò níṣẹ́ a máa gbọ́n live video tí yín máa yẹ̀ mọ́ mi lọ́wọ́ ìwọ olórí burúkú tó pè lọ́dọ̀ zidogi kò ṣe pé lórí fídíò kọ tí wọ́n bá pè lórí fídíò kọ ẹ̀ ṣe lórí àkáǹtì yín ẹ̀yin olórí burúkú tẹ́ pé manipulator ni yín ẹ rárá búkú nílé ayé lizard aṣẹ́wó lizard ọjọjọ olóbò olè ọkọ mọ́nímọ́sì ti lọ lára ọgbà fún èrè olórí ibú wà máa show no sense I work hard a máa dúpẹ́ lọ́wọ́ tí kún ìmọ̀dá a máa mẹ́yàn tí kún ìmọ̀dá ń fẹ́ tó bá tún break up àtúmọ̀ nǹkan ti break up àṣé ìwọ ti bòbò jẹ́ gbogbo Nàìjíríà báyìí wà máa ní I work hard olórí burúkú olóbò olè táwọn ti kò ní wà bẹ́ẹ̀ ti Sùúrùlérè wà ló bèrè tó bẹ́ẹ̀ lọ́wọ́ mi ajé ìwọ zdog zibu ìwọ ń bùyà mọ́nímọ́sì ó léwúrọ́ kí ni ìyá tiẹ̀ ìyá tiẹ̀ hippopotamus ìyá tiẹ̀ àgùntàn àjẹkí wá ní ìwọ igun owó ní ìwọ kí ló lórí burúkú sọpọ́tà ẹ̀ lizard ọjọjọ aláyébàjẹ́ àfòmọ́ abatẹnijẹ́ fatia f
tẹ́gbẹ́ tẹ́ bá ti ń ba tèèyàn jẹ́ báyìí nínú yìí máa ń dùn a máa ṣorí burúkú kiri lórí social media jẹ́jẹ́ mi ni mo wà wọ́n wá fún mi ni o wọ́n wá fún mi ni o ọ̀hún yé wá fún ẹ olórí burúkú alẹ́ ẹran tó lóbò gbígbẹ ò ní ṣoríire 1000 times wo èmi ni voice money must gbogbo nǹkan tẹ́ bá ń gbé bò ẹ máa bọ̀ ajé story tèmi kò ní òsì olóbò olè justice for Baba Ìjẹ̀ṣà tó fi gba pátá ń di ẹ kó rìn kiri social media kó dẹ̀ rìn kiri inú Jámánì ó máa tẹ̀ lọ́wọ́ gidi ẹ lo picture mi o àwọn picture old school ó wà ní sàlẹ̀ fídíò page mi ẹ ti máa rí fídíò tẹ máa lò dáadáa àti picture ẹ tètè lẹ́mọ́ bí àti ìyá mi àwọn family tèmi ò kí ẹ̀ ó ti di zone tèmi ó ti di zone mi tipẹ́tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ I do what I like anytime nobody can tell me stop èmi ni máa ń sọ fúnra mi kó ti tó tí bá gbáṣọ ọjà wọ olórí burúkú olóbò olè lizard olóbò olè ọkọ mọ́nímọ̀sí ti dorí AjAKE AjAKE oníṣoríire lọ́nà 100 times olórí burúkú wà ṣe bó tiẹ̀ máa ń pariwo ẹ̀yin wọrí ọtí wá fún wa o ẹ̀yin wọrí ọtí wá fún wa o ó pa wọn wọrí jáde kọ́ wá gbé ìjà ẹ̀ mo bèrè náà olóbò gbígbé AjAKE ní sísá fún wọn ó pé wọn wá ní pẹ̀lú jígolí tó gbé sílé as they shit me ìdè péńdẹ ẹjọ gbogbo ẹ̀yin tó yẹ ọkọ mọ́nímọ̀sí bá ti dórí ẹ bọ́ta tẹ bá lọ ń sá sábẹ́ kọ̀kọ̀ ìpẹ́ lọ ń gbèjà AjAKE ẹ máa jóná tọmọtọmọ ẹ máa ṣòfò tọmọtọmọ ni olórí burúkú wọn sọ pé yàn kò ní jèrè ọmọ ìwọ jèrè ara ẹ àwọn rándú lábẹ́ ní ìtòní ṣó ti jèrè wọn olórí burúkú olóbò wọn wá fún mi ni o Ìyábọ̀ Òjó wá fún mi ni o Ìyábọ̀ Òjó ló ṣe lè fún mi o olórí burúkú dẹ̀ gbé evidence jáde kò sí bad comment nínú nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe kò bí ẹ ṣe pé kò búrí ẹ olórí burúkú alẹ́ ràn tán ò ní ṣoríire 1000 times èmi fúlẹ̀ wo ní fù kàdàgbà fún ẹ ogun tó bá dẹ̀ jẹ́ pé kémi àti zibu ká tún pàdé wọn náà wọn bóyá ká ṣèdájọ́ ọwọ́ fáńgẹ̀ẹ́dì ọgbà àdè àwọn amọwọ́ gbégàn wo máa ń náwó nù sáré ó dá mi lójú bẹ́ẹ̀ 100 máa ń náwó nù sáré tí ò fi ní mímọ́ ẹ̀yin olórí burúkú abatẹnijẹ́ fàtí àìf mọ́ bọ̀ mi tí ìdẹ́ jẹ́ ń close kò sí iṣẹ́ lọ́la lizard olóbò olè ọkọ mọ́nímọ̀sí ti dorí ìtorí ẹni wàhálà fi pọ̀ lórí social media òun ló fi ń fúngun mọ́ mọ́nímọ̀sí àti yẹ́ wo ẹ má lẹ́bìrì tó bẹ́ẹ̀ lọ́rọ̀ mi èmi tẹ́ pé ìjọ̀gbọ̀n mo fi ń jí ìjọ̀gbọ̀n mo fi ń jẹun ìjọ̀gbọ̀n mo fi ń sùn èmi ò sùn bá ti sùn 1 hour 1 second mi ti wà okay ó rí pé mo fi ju ẹ lizard àfòmọ́ olóbò olè olóbò mẹ́ta wà sí ó rí pé mo fi ju ẹ tí ò ṣe lójú oorun èmi gan náà ní lójú oorun lórí fíìmù tó wà nílẹ̀ a máa sọ pé ó jura wọn lọ ogun lizard olóbò olè I work hard gbogbo wọn ti do tán everybody ti do tán àwa máa ní I work hard for my money òun ò depend lórí ọkùnrin àṣẹ olóbò olè nìyẹn àṣebọ̀dà ṣẹ̀fẹ̀ nìyẹn bọ̀dà ṣe mẹ́yìn wá olórí burúkú elégungun nídìí aláyé bàjẹ́ aláyé kò yé mímọ́ aláyé what is next ìtorí ẹ̀ ló fi gbé bèbí búnbùn sílé tó bá ti kó agbádá sí lọ́rùn pẹ̀lú oògùn àjọbọ a máa ní kó tàn ẹ máa ṣe fídíò a máa ní kó tàn ọmọ òjò bẹ̀rẹ̀ tó ń jẹ́po sáyà ẹ̀yin aláyé bàjẹ́ olórí burúkú tanika máa ní às tẹ máa lólówó nìyí ẹ bá fi mọ́nímọ̀ sílẹ̀ àjẹ gbọ́ AjAKE a máa ṣerú ẹ̀ jáde láti China a máa ṣe bèbí búnbùn ẹ tó pè lọ́kọ ẹ láti àbírà òfù kí lórí kọ́ fọ̀dí ọmọ ẹ tó ju ẹ lójú fọ̀dí kínkínní a máa ṣerú ẹ̀ jáde láti China tó bá fẹ́ wá kú gbà yẹn wà ló kú RIP ẹ kò ní dáa fún ẹ ọrùn rí ẹ kò sí inú ajú ẹ pa lọ́rùn lórí burúkú olùṣì ẹ jẹ́ close. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn àwọn spiritual items gbogbo ẹ̀yin tẹ́ nílò àwọn ọkọ̀ àdúrà kò síbi téèyàn wà téèyàn ti lè dira o kò ẹ̀ṣẹ̀ dìgbà tó gun Fúlàní bá wọlé tọ̀yàn kéèyàn tó dira
ogun ìdílé ẹlòmíì kò jogun Fúlàní lọ, ogun ìdílé ẹlòmíì ò jogun Nàìjíríà lọ. Gbogbo èyí tẹ́ bá nílò àwọn nǹkan àdúrà fún ìṣẹ́gun lónírúurú lóríṣiríṣi, àti kọ àánú lóríṣiríṣi, àti kọ ìbùkún lóríṣiríṣi, àti kọ ẹ̀bẹ̀ àwọn àgbà, ẹ̀yọ́nú, ẹni tó bá máa ń làlákàlà tó bá máa ń forí kò wá látakò, ẹ wo spiritual store wa lẹ́ wò lẹ́ straight down, ó tóbi gan o, kì í ṣe store kékeré o. So anything tẹ́ bá nílò fún spiritual, ẹ pè Lady K Ìfẹ́ Olúwa ṣùgbọ́n bá yé sẹ́ẹ̀dẹ̀, ìbájọkọ ìbájẹyàwó, anything tẹ́ bá wojú Ọlọ́run fún, àbí anything tẹ́ bá ti rí pé yes eléyìí fẹ́ sọ rẹ̀ di ogun sínú ayé yìí tí ẹ̀ sì fẹ́ mọ́, Ọlọ́run ló máa bá wa ṣe, kì í ṣe ènìyàn. So àwọn nǹkan ètò àdúrà wà lọ́lọ́kan òjọ̀kan tí a lè lò láti fi ṣẹ́ gbogbo ogun burúkú yìí ní agbára Ọlọ́run. Gbogbo ayé wa ló máa ṣẹ́. Bákan náà èyí tẹ́ bá fẹ́ ra àwọn wíìgì wà lóríṣiríṣi, wíìgì wà lóríṣiríṣi, jewelries náà dẹ̀ gbẹ́yìn èyí tẹ́ bá ti fẹ́. So bá dẹ̀ jẹ́ àwọn aṣọ náà ni mo sọ fún yín pé mo ṣe sales lọ́wọ́, tẹ́ bá yẹ pé ṣọ́ọ̀bù mi fà, yes ó fà bẹ́ẹ̀ ni. So èyí tẹ́ bá fẹ́ ra àwọn aṣọ tó wà fún sales, aṣọ wà fún sales, ṣẹ́rí kò sí bẹ́ẹ̀ bá ṣe tóbi tó, mo ní size yẹn. Kẹ́yìn tó wá jẹ́yàn tó ga, tó ṣe bẹ́ẹ̀ tó sanra délẹ̀ lóbìnrin, size yẹn wà. Mo ní size yẹn lọ́wọ́ tẹ́ lè lò. Mo lọ́wọ́ aṣọ size yẹn lóríṣiríṣi, mo ní damask, mo ní lankara lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan. Èyí tẹ́ bá ti fẹ́, ẹ̀yẹn ṣáà ti pè Lady K Ìfẹ́ Olúwa show. Àwọn àǹkárá ńláńlá ó wà. Ṣẹ́rí àwọn àǹkárá bíi grade by grade ni wọ́n. Mo láwọn àǹkárá ńláńlá, àwọn àǹkárá cotton ńláńlá, àwọn àǹkárá ńláńlá báyìí ó wà. Àwọn àǹkárá ó ládùúgbò, àwọn àǹkárá sóòzò, gbogbo ẹ̀ ni mo ní bíbá tí mo fi ṣe ọjà mi. Mo sọ fún yín pé mo máa ń ra àǹkárá mi fúnra mi. Bákan náà ni mo dẹ̀ tún láwọn tí ò ń ṣe ńláńlá. At least mo ní 4 sets àǹkárá tí mo dẹ̀ fi gbogbo ẹ̀ ṣe ọjà. So èyí tẹ́ bá ti fẹ́ ni, èyí tẹ́ bá ti fẹ́ ni, sales dẹ̀ lọ lọ́wọ́. Most of àwọn àǹkárá ńláńlá yìí sí ló wà ní sales. Most of àwọn àǹkárá ńláńlá ìkẹyìn tí aṣọ yìí sílẹ̀ ó lè di December sí kí n dáwọ́ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ kí n fi tajà ọdún. So èyí tẹ́ bá ní àwọn aṣọ tẹ́ fẹ́ rà sí yìí lọ́pọ̀, ẹ tètè pè mí fún sales, ó lọ lọ́wọ́lọ́wọ́. Ìbájẹ́ top àti ṣòkòtò, ìbájẹ́ àdìrẹ, ìbájẹ́ skirt and blouse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èyí tẹ́ bá ti fẹ́, ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. Lágbára Ọlọ́run àní wọ àkísà kẹ́yìn aṣọ lórúkọ Jésù. Aṣọ lọ́ba wọ̀ fi wòran aṣọ, àwa náà bá wọn wọ aṣọ fi wòran aṣọ láṣẹ Èdùmàrè. Bó ṣe máa rí nìyẹn. So èwo ló tún kù tá ti polówó product iléeṣẹ́ TL ó ti sáfẹ́rẹ́ ńlẹ̀. So oògùn diabetes ẹyọ kan ló wà, àti high blood pressure ẹyọ kan, kò sí ti jẹ̀dí náà mọ́. But very soon gbogbo àwọn ọjà yẹn máa dé padà. So tó bá ti dé, ẹ̀yin tẹ́ ti fẹ́ ra oògùn tẹ́ ti pè mí àtẹ̀yin tẹ́ ti sanwó sílẹ̀, gbogbo yín pọ́npọ́n tá mo ti kọ orúkọ yín sílẹ̀, mo ti store nọ́mbà yín. So tó bá ṣe dé, àgbà yín làgò. So ìyẹn bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá fẹ́ rice of father ó wà. So àwọn African food wà àti ìmọ̀gbà tó máa tó dé because orí omi ló lọ gbà ọ̀nà jìn, àti ìmọ̀dún tó máa tó wọlé dé kọ́ lọ ṣàjẹ́ kó bọ́jà ọdún. That is my prayer. So bó ṣe jẹ́ nìyẹn, ṣé gbogbo dúpẹ́ wọ ìyá mi, ẹ̀yin bàbá mi, ojú òní tí yóò agara òní dá yẹn. Má wá gbàgbé láti bá mi share ètò yìí, kẹ́ bá mi tẹ like, kẹ́ bá mi like ètò yìí. Lágbára Ọlọ́run àní bá ògo lọ. Ẹ ṣeun, ó dàbọ̀.